bọ́ọ̀gùn mi ọ̀dìdè onígangan làyájọ́ ọjọ́ òbí rẹ̀ mo wá bá ọ dá sọ́dún. ìbí ẹ̀mí ò ńlẹ́dàkùn gbéralẹ̀ ọ̀dìdè ìwọ lọ́lọ́ ní ọlọ́run ló lọ pẹ́. ó ti pa àádọ́ta kéèyàn ó tó pé 50 years ojú ti rí tó ojú rẹ̀ ò wá rí bí mo bá ọ dúpẹ́ forí. ìwé mímọ́ ló fi yé mi ìwọ ló dá káwọn kayọjọ́ wa. ó ló dá káwọn kayọjọ́ wa kó lè mọ fọkàn wá sípò ọgbọ́n. èyí ló mú mi wá bẹ́ẹ̀ ni rè dá sọ́dún Abímbọ́lá o. Abímbọ́lá ọkọ̀ olúwa Tóyìn wò pé ó sì kú o. Bàbá Manuel wò pé ó sàrùn mo pé ó sì tòwó sí tọ́lá síta ìtètè níkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ ọdún ayọ̀ lọ́sìn wọn ṣe ọ̀pọ̀ ọdún. ilé ọmọ ẹlẹ́rìn mọ́sá ọmọ eléwé ládọ́gba jẹun bá ọ dúpẹ́ náà. mo bá ọ dúpẹ́ lọ́wọ́ Jésù Kristi ọba tí òjò ọ̀dẹ ní agbègbè ní bá ọkọrin ọpẹ́ kí. ọba tó ní rírí ṣe lọ́wọ́ tó jọ rí ṣe. mo bá ọ dúpẹ́ lọ́wọ́ Jésù Kristi ọba tó ní ọ̀tún rọ́dún. ọba tí òjò mọ̀ okùn mọ́ lọ́wọ́ tí ò jáyà ó bọ́ sọnù lọ́wọ́ rẹ̀ ìwọ gángan ó yọ sọnù láàrin wa kábíyèsí Elédùmarè ẹ ṣeun. ọ̀pọ̀ ọdún lónìí o ọkọ̀ olúwa Tóyìn ọ̀pọ̀ nájọ bí yín níjọ́ kan náà tí wọn ò sí nílé ayé mọ́ àánú lọ rí gbà lọ́wọ́ Ọlọ́run ọba mo bá ọ dúpẹ́ forí. ẹni táyé ti rò pé kí ló lè jẹ́ gan-an orí sọ̀dá tán dìrèkètè lójú wọn Abímbọ́lá rèé adùn ló gbẹ̀yìn ọ̀rọ̀ ọ̀pọ̀ ọdún. happy 50th birthday to you Baami àgbàlagbà oyè ọmọ ẹlẹ́rìn mọ́sá ọmọ eléwé ládọ́gba. ilé ọmọ ẹ̀rìnrìn òrò ẹ̀rìn mọ́jọ́ ọmọ sáájà. igi kan tó yà dínà nílé olówó ń jọ sí. Abímbọ́lá o ṣébi ilé àwọn bàbá rẹ ní moríbà lọ́dọ̀ wọn dákúnjájọ́ délé ní wéré. ọmọ ẹlẹ́rìn mọ́sá o ọmọ eléwé ládọ́gba ẹ̀rìn òrò ẹ̀rìn mọ́jọ́ ọmọ sáájà. igi kan tó yà dínà nílé olówó ń jọ sí. òjò mẹ́lẹ́rìn ó lè roko èjé bàbá ẹlẹ́rìn ó lè yẹ̀nà nílé bàbá tó bí ọlọ́mọ. ẹ̀rọ ẹlẹ́rìn ń sáré ká ó lóun gbọ́ kínní kan tí dún wìrìwìrì lọ́rùn jí ẹ̀rìn mọ́jọ́ ọmọ sáájà. bọ́mọ ẹlẹ́rìn bàtà ni lọ fàbí ó bágún títí alẹ́ wọn torí wọ́wé ní bí igi ṣu. bọ́gún ogun ẹlẹ́rìn ò rọrùn ìjà bàbá wọn ò rọ bọ̀rọ̀bọ̀rọ̀. bọ́mọ ẹlẹ́rìn bàbá ọjà bọ́ ọba kú títí alẹ́ wọn máa torí ìwọ́wé ní bí igi ṣu. Abímbọ́lá o ṣe bó kílé bàbá tó bí ọlọ́mọ ní ọ̀pọ̀ ọdún lónìí ọ̀sìnkú wá ṣeyẹ. ìgbàdún ọdún kan ni ó sì mọ̀ jẹ́. bọ́ọ̀bá lọ́kọ́mọdé ọ̀nìrànrìnrà ọjọ́ ayé rẹ̀ wá nípò olúkúmuṣu. Abímbọ́lá o ọkọ̀ olúwa Tóyìn bàbá Manuel wọ́n ti ṣọdún eléyìí náà nínú owó nínú ọlá ọdún ayọ̀ ọdún dùnnú lọ sí ìmọ̀ṣe ní kágóńgó ọdún láyéláyé. bọ́ọ̀bá tí lọ́kọ́mọdé ọ̀nìràjò àlọ́ọ̀dẹ ọ lè mọ̀ ṣe ìparẹ́ ó sì mọ̀ ká. wọn ò ní jalè kan pé wọ́n ní ọ̀wá ní báwọn gbélé wòran òde. ijó àjùmọ̀jò kò nídìí ijó wọn nìkan lójú àgbo. òjòjò níṣòwò
Abímbọ́lá o òjòjò níṣòwò kó má lè nàjà kókókó lárọ̀ tá lè ní dùbúlẹ̀ sàn láéláé ọmọ ò ní kú mọ́ ọ lọ́wọ́ aya ò ní kú mọ́ ọ lọ́wọ́ ìwọ náà ò ní yọ sọnù láàrin wa ìgbà rẹ tí wàá dùn yí ọlọ́run ò ní jẹ́ rí ọ bú sẹ́kún ọ̀pọ̀ ọdún àṣeǹṣe tún ṣe ọdún ayọ̀ lọ́sìn mọ́ṣẹ́ lágbára Elédùmarè ọ̀sìn lólẹ̀ yí pẹ́ àtẹ̀pẹ́rẹsẹ̀ ń tẹ̀nà ìran ọ̀bẹ níbẹ̀ṣu bó bá tún di lámọ̀ọ́dún kárí ọ̀wọ̀ Abímbọ́lá bó bá di lámọ̀ọ́dún kárí ọ̀wọ̀ bí ìran ni ọ̀ọ́ni jábọ́ sọnù láàrin wa lágbára ọlọ́run ọba bẹ́tí rẹ̀ bá wá ń já màmí kan Pásítọ̀ Akíntọ́lá Abat family àwọn náà ní kí ọ púpọ̀ kí ọdẹnu lé wọ́n ní kí ọ bí ológun ẹrú kìkì ọ bí ọlọ́gbọ̀n ọba àbàjá Abat family Akíntọ́lá láti Naija náà ní kí ọ púpọ̀ kí ọdẹnu lé ẹ̀kọ́ ọdún.